tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn abẹ́ rí nǹkan lórí ètò Akiyin òun náà la wà lẹ́ẹ̀kan nígbà tí mo wo orí ètò mo sọ fún yín pé ètò tòní ọ̀nà àrà la máa gbà ṣe mo sọ fún yín pé mi ò ní ṣe bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀ pé màá tún ṣe lọ́nà bùnmí ni ṣe mọ̀ wípé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ wọ́n sọ fún wa wípé tá a bá ń ṣe nǹkan ní ọ̀nà kan náà pé ó ṣeéṣe ká máa rí èsì kan náà ṣùgbọ́n pàtàkì bá ti fẹ́ rí èsì míì wọ́n ní ká tún gbìyànjú ọ̀nà mi ká tún try another way lónìí torí pé mo fẹ́ rí èsì míì òun ni mo ṣe tún fẹ́ yà gba ọ̀nà míì lónìí ṣé ẹ wá rí ètò tòní ó máa lágbára o ètò tòní ó máa le díẹ̀ nítorí pé kí ni a fẹ́ sojú abẹ́ǹkó àjọ máa sọ èyí tó ń ṣe òótọ́ ọ̀rọ̀ lónìí torí pé nǹkan kan ti wà láwùjọ wa tó jẹ́ wípé ó affect àwọn ọmọ wa bó dẹ̀ ṣe affect àwọn ọmọ wa yìí ló affect àwọn àwùjọ bó ṣe wá affect àwọn àwùjọ yìí ẹ̀rù ọjọ́ ọ̀la òun ló ń bà wá ẹ̀rù ọjọ́ ọ̀la òun ló ń bà èmi gan fúnra mi ìdí nìyí tí mo fi ṣe nǹkan tí mo ṣe lónìí tí mo fi gbé ìgbésẹ̀ tí mo gbé lónìí láti rí wípé a ní lónìí yìí àjọsọ èyí tó tún jẹ́ òótọ́ ọ̀rọ̀ ju tàtẹ̀yìn wá lọ wọ́n fẹ́ kẹ́ ṣe favour kan fún mi kẹ́ ṣe mí lóore ṣé wá rí bó ṣe máa tún yàtọ̀ sí lónìí ni wípé mo máa gbé àlejò wá sórí ètò tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa nǹkan tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ child sexual abuse yìí oríṣiríṣi ọ̀nà ló ti ń gbà affect àwùjọ wa àwọn ọmọ kan wà tó jẹ́ wípé láti ọdún kékeré òun ni wọ́n tiẹ̀ ti ń ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin bóyá ọkùnrin sọ́kùnrin ni o bóyá obìnrin sóbìnrin àwọn ọmọ kan tẹ̀ wá tó yẹ pé láàrin ara wọn ọ̀rẹ́ sọ̀rẹ́ wọn ti jọ ń bára wọn sùn àwọn tẹ̀gbọ́ntàbúrò kan wà tó yẹ pé ọmọ kéékèèké ni wọ́n tó ti jọ ń bára wọn sùn ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ọmọ ìyá kan náà bàbá kan náà ọkùnrin obìnrin tí wọ́n jọ mọ primary school táwọn òbí wọn bá ti lọ tán ìmí inú wọn nǹkan tí wọ́n ṣe nínú yàrá nǹkan tí ojú ò gbọdọ̀ rí ni táwọn òbí ò dẹ̀ mọ̀ àwọn ọmọ kan wà tó yẹ pé nílé ìwé ni tí school bá ti close by wọ́n máa dúró sí class ibẹ̀ náà máa ti bára wọn sùn àwọn ọmọ kan wà tó yẹ pé toilet ni bedroom ni àwọn ọmọ tó ń gbélé lérò tó jẹ́ wípé wọ́n máa lọ ṣeré ní yàrá ẹnìkan bóyá wá rí bachelor kan tó ń gbé bẹ̀ tí àpọ́n tí ò tí ì níyàwó tó ń gbénú building yẹn ní yàrá lágbájá wá lọ bá mi ra nǹkan ìgbà tó bá ra nǹkan tán gbé lọ sínú yàrá tó bá gbé lọ sínú yàrá á pàlẹ̀kùn dé á fọmọ lówó á bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ra lára gbogbo nǹkan báyìí lónìí yìí la máa rí pé á bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti rí pé á fòpin sí láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò lè kàwé dáadáa mọ́ ní school nítorí wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí kò ju ọgbọ́n orí wọn lọ nǹkan tí àwọn àgbàlagbà ń ṣe òun náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ti affect àwọn ọmọ mi psychologically ọmọ mi ò lè ronú mọ́ ọmọ mi wà tó yẹ pé ayé máa ń já ni ìgbà kan tiẹ̀ wà tó yẹ pé ó ní kéèsì kan tó ṣẹlẹ̀ tó yẹ pé ọmọ yìí ní school ni wọ́n ní àwọn àjọ tó máa ń rí sí child sexual abuse yìí náà ni wọ́n lọ sí school tí wọ́n lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn teachers làwọn teachers wa bẹ̀rẹ̀ sí ní sọ bí ọmọ kọ̀ọ̀kan ṣe máa ń ṣe ní class ibẹ̀ náà ti fura sí pé ọmọ kékeré yìí nǹkan tóun máa ń ṣe ní class yìí ó dàbí pé àwọn fura sí pé ó ṣeéṣe kí wọ́n ti máa abuse sexually ìgbà tí wọ́n pe ọmọ yẹn wọ́n wá ní kọ́ ọmọ yẹn pe bàbá ẹ̀ wá wọn ò fẹ́ kó pè yẹ ẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá ti jẹ́ ọmọbìnrin ni wọ́n á ní kó pe bàbá ẹ̀ wá wọ́n fẹ́ wo nǹkan tó máa bá lẹ́nu bàbá ẹ̀ lọ́ bá ní kọ́ ọmọ yẹn pe bàbá ẹ̀ wá wọ́n nígbà tí bàbá yẹn ń bọ̀ ní school lọ́jọ́ yẹn àwọn àjọ yẹn náà wà pẹ̀lú àwọn teachers wọ́n ní bí ọmọ yẹn bó ṣe rí bàbá ẹ̀ báyìí ó kọ̀ kaṣọ sókè ó kọ̀ sáré bọ́ pàǹtẹ̀ ni wọ́n ní bí bàbá ẹ̀ ṣe rí báyìí bàbá ẹ̀ kàn turn back ní bí bàbá ẹ̀ ṣe fẹ́ máa lọ nìyẹn làwọn pípẹ́ bá ní ẹ pé bàbá yẹn kò gbúdọ̀ lọ́wọ́ ṣáà ní kí security kó ti gate bó ṣe ti gate wọ́n pe bàbá yẹn padà wọ́n ní bàbá ní kí ni gbogbo rubbish tọmọ yẹn ń ṣe ń sìn ó bọ́ pant ṣé irú nǹkan tẹ́ ń ṣe ní school ni ó fẹ́ yí mọ́ wọn lọ́wọ́ wọ́n ní lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní sunkún pé my daddy said anytime I see him I should not wait for him to tell me before I raise my cloth and remove my pants bàbá mi sọ wípé gbogbo ìgbà tí n bá ti rí òun kí n má dúró kóun tó sọ fún mi kí n kaṣọ sókè kí n bọ́ pàǹtì mi bàbá tó bá sọ orú ẹ̀ fọmọ pé kó má dúró kó má jẹ́ kóun sọ fún kó tó di pé ó ṣe ó túmọ̀ sí pé bàbá yẹn ti ń ṣe nǹkan fọmọ yẹn ní kọ̀rọ̀ tí ìyá ò dẹ̀ mọ̀ òun ló dẹ̀ bí ọmọ tiẹ̀ gangan ni ìgbà tí wọ́n tẹ bàbá yẹn nínú tí wọ́n sọ̀rọ̀ lọ tí wọ́n sọ̀rọ̀ bọ̀ ó nítorí pé iṣẹ́ ò jẹ́ kí ìyá ẹ̀ ráyè wípé torí káràkátà nìyá ẹ̀ ṣe ìyá ẹ̀ máa lọ ra ọjà fún bóyá bí ọ̀sẹ̀ kan kó tó padà dé ọmọ kan ṣoṣo tó wá jẹ́ obìnrin nínú àwọn ọmọ ẹ̀ ló nawọ́ mú ló bẹ̀rẹ̀ sí ní bá sùn. a ní lórí ètò Akiyin lónìí ọ̀pọ̀lọpọ̀ lẹ máa gbọ́ kí ṣe lẹ́nu tèmi nìkan àti lẹ́nu àwọn àlejò mi gbogbo àwa tá a lọ́mọ obìnrin pátápátá pàápàá jùlọ gan ọmọkùnrin bàbá gan ń bọ́ ọmọkùnrin sùn ìyá mi wà tó jẹ́ wípé òun ló máa fi nǹkan ọmọkùnrin ọmọ ẹ̀ ló máa fi ṣeré ọkùnrin sọ́kùnrin nǹkan àìmọye nǹkan tó ti tẹ̀ wá létí ọmọ ọ̀dọ́ ọkùnrin tó ń bá ọmọkùnrin tí ọ̀gá ẹ̀ tó ń bá lájọṣepọ̀ tó ń bá sùn sexual abuse àwọn ọmọdé